nǹkan dé adájọ́ ti ju Adẹrin-In-Poṣonu Trinityguy sẹ́wọ̀n o. wọ́n pe ọ̀rọ̀ náà lówè ó ti láró nínú báyìí pẹ̀lú bí ilé-ẹjọ́ májísírèètì kan nílùú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe pàṣẹ pé kí wọ́n máa gbé ọmọkùnrin Adẹrin-In-Poṣonu tó fìlú Ìbàdàn ṣe ibùgbé ní Abdullahi Mafrog Adisa tí gbogbo èèyàn mọ̀ sí Trinityguy lọ sọ́gbà ẹ̀wọ̀n. adájọ́ ní eré tó ń ṣe tó fi rò pé òun dẹ́rìn pa àwọn èèyàn náà léwu gidi. wọ́n ní bí ìgbà téèyàn ń kọ́ ọmọdé níṣekúṣe ni. lọ́jọ́ ajé Monday ọjọ́ 26 oṣù kẹfà yìí ni ọmọkùnrin náà farahàn níwájú onídàájọ́ Adétúìbí níbi tó ti ń káwọ́ pọ̀n ìrójọ́ lórí ẹ̀sùn lílo eré àwàdà rẹ̀ láti kọ́ ọmọdé níkọ̀kúkọ̀. bó tilẹ̀ jẹ́ pé agbẹjọ́rò fún ọmọkùnrin Adẹrin-In-Poṣonu náà Olùdarí Adébáyọ̀ bẹ̀ adájọ́ pé kí wọ́n fún oníbàárà rẹ̀ ní bẹ́ẹ̀lì ṣùgbọ́n onídàájọ́ Adétúìbí ní kò sóhun tó jọ ọ́. ó ní kí wọ́n lọ ju Trinityguy àti àwọn òbí ọmọ tó lò nínú àwàdà tó ṣe náà sọ́gbà ẹ̀wọ̀n títí tí ìgbẹ́jọ́ míì yóò fi wáyé lórí ọ̀rọ̀ rẹ̀. ó ní ọ̀rọ̀ náà ti dé iléeṣẹ́ ètò ìdájọ́ wọ́n sì ti ń yiri rẹ̀ wò lọ́wọ́. tẹ́ ò bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá lọ́hùn-ún ni ọmọkùnrin náà gbé fídíò kan jáde níbi tó ti ń béèrè àwọn ìbéèrè tó ní í ṣe pẹ̀lú ẹ̀yà ara àgbàlagbà lọ́wọ́ ọmọdé kan tọmọ náà sì ń fi ìbẹ̀rù dá lóhùn. bẹ́ẹ̀ ló tún gbé eré àwàdà míì jáde èyí tó fi ṣẹ̀rù bá àwọn èèyàn kan débi pé níṣe ni wọ́n ń fògànná ilé kan láti sá àsálà fẹ́mi wọn. èyí ni alukoro àpapọ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá ilé wa Múyìwá Adéjọbí rí tó fi kóró ojú sí àwàdà náà. ó ní ohun tó ṣe pẹ̀lú ọmọdé yìí àti àwọn gédékùnrin tí wọ́n ń sá kiri pẹ̀lú ọmọbìnrin kan tó wọ sùtánà yìí ti kúrò ní àwàdà. ó ní ìwà tó lòdì sí ẹ̀tọ́ àwọn èèyàn ni tó sì lòdì sófin ni. ọkùnrin náà ní níṣe ló yẹ kí wọ́n gbé Adẹrin-In-Poṣonu yìí. kò sì pẹ́ rárá sásìkò yìí tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Adéwálé Ọ̀ṣífẹ̀sọ fi kéde pé àwọn ń wá ọkùnrin aláwàdà yìí. wọ́n ní kó wáá fi ara rẹ̀ hàn ní tẹ̀sán ọlọ́pàá. Trinityguy bí wọ́n ṣe máa ń pe ọkùnrin yìí yọjú sí wọn lẹ́yìn ọjọ́ díẹ̀ àfi bí wọ́n ṣe ní àwọn yóò bá aṣẹjọ́ fún ìwà tó hù náà. ọjọ́ ajé Monday ọjọ́ 26 oṣù yìí ni wọ́n gbé e déwájú onídàájọ́ Adétúìbí tó sì pàṣẹ pé kí wọ́n lọ tì í mọ́lé pẹ̀lú àwọn òbí ọmọ tó fi ṣàwàdà ọ̀hún. Jọkẹ́ Àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.